Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, a ṣe yín lọ́ba fún ojú rere àti àánú ńláńlá tí ẹ fi dá wa sí o. Tí a rí èní ọjọ́ tí ó gbẹ̀yìn nínú 2023, èní ọjọ́ ajé tó gbẹ̀yìn. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín o. A fi ìyìn fún orúkọ mímọ́ yín o. A ṣe yín lọ́ba Ọlọ́run àánú. Ìbá má ṣe pé Olúwa tó ti wà fún wa, ní kí Ísírẹ́lì wa kí ó máa wí nísinsìnyí. Ìbá má ṣe pé Olúwa tó ti wà ní tiwa. A dúpẹ́ Ọlọ́run nítorí ẹ wà ní ìhà tiwa. Ẹ jẹ́ ká rí ọjọ́ tí ó gbẹ̀yìn 2023. Ògo ìyìn ọlá ni fún orúkọ yín o. A sì gbàgbọ́ nínú yín pé 2024 a ó rí ọjọ́ tó gbẹ̀yìn rẹ̀ náà. Àti pé ọ̀rọ̀ tá ò gbọ́ lè ní yóò ṣe ayé àti ọkàn wa ní rere. Àdúrà tá ò sì gbà sí ilé ní ẹ ò fi àánú àti àṣẹ dá àwọn àdúrà wa. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Èní ọjọ́ àìkú, ọjọ́ 21 oṣù kejìlá. Àdúrà fún ọdún 2024. Àdúrà fún ọdún 2024. Àmú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 550 ẹsẹ̀ ìkejì. Ìwé Àìsáyà orí 550 ẹsẹ̀ ìkejì. Èmi ò lọ síwájú rẹ, èmi ò sì sọ ibi wíwọ́ wọn ní di títọ́, èmi ò sì fọ́ ilẹ̀kùn idẹ wọn ní túútú, èmi ò sì ké ọ̀já irin sí méjì. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé Àìsáyà bákan náà orí 550 ẹsẹ̀ ìkíní àti ìkejì tó kà báyìí pé báyìí ni Olúwa wí fún ẹni àmì òróró rẹ̀, fún Kísrúsì ẹni tí mo di ọwọ́ ọ̀tún rẹ̀ mú láti ṣẹ́gun àwọn orílẹ̀-èdè níwájú rẹ̀. Èmi ò sì tú àmùrè ẹ̀gbẹ́ àwọn ọba láti ṣí ilẹ̀kùn méjèèjì níwájú rẹ̀. A kì yóò sì ti ẹnu ibodè náà. Èmi yóò lọ síwájú rẹ̀, èmi ò sọ ibi wíwọ́ wọn ní di títọ́, èmi ò fọ́ ilẹ̀kùn idẹ wọn ní túútú, èmi ò sì ké ọ̀já irin sí méjì. Ẹ jẹ́ kí a wá gba àwọn àdúrà tí bàbá wa ENOCH ADEBOYE ní fún wa ní èní o. Àdúrà àkọ́kọ́: ẹ ṣeun Olúwa tí ẹ sọ mí di òpin ọdún 2023. Ẹ ṣé o bàbá. Ìkejì: bàbá jọ̀wọ́ jẹ́ kí ìwàláàyè rẹ pẹ̀lú mi sínú ọdún 2024 kí ẹ sì bà gbogbo ètò ọ̀tá jẹ́ nítorí tèmi ní orúkọ Jésù. Ìkẹta: bàbá jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti fi ohun gbogbo tí kò ní fògo fún orúkọ rẹ sílẹ̀ o. Jẹ́ kí n wù ọ́ ní gbogbo ọdún 2024 àti tayọ rẹ̀ ní orúkọ Jésù. Àdúrà kẹrin: bàbá jọ̀wọ́ má jẹ́ kí n pàdánù àwọn ohun ńlá tí ẹ ó ṣe ní ọdún 2024 ní orúkọ Jésù. Àdúrà ìkarùn-ún: bàbá jọ̀wọ́ jẹ́ kí n ṣe iṣẹ́ fún ọ ní ọdún 2024 ju bí mo ti ń ṣe lọ ní orúkọ Jésù. Ìkẹfà: bàbá gbogbo ẹni tí o ti yàn láti ràn mí lọ́wọ́ ní 2024 jọ̀wọ́ mú wọn pàdé mi, sì jẹ́ kí wọ́n sinmi. Má ṣe jẹ́ kí wọ́n sinmi títí wọn ò fi ràn mí lọ́wọ́ o. Ìkeje: bàbá jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti gbọ́ràn sí ọ lẹ́nu ní gbogbo ọdún tó ń bọ̀ àti tayọ rẹ̀ ní orúkọ Jésù. Ìkẹjọ: bàbá jẹ́ kí ohun rere nìkan kí ó wá sí ojú ọ̀nà mi lọ́dún tó ń bọ̀ o, sì jẹ́ kí n ṣèso fún ọ ní orúkọ Jésù. Àdúrà kẹsàn-án: bàbá jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti mú ìfẹ́ rẹ nìkan ṣẹ nínú ọdún tuntun yìí ní orúkọ Jésù. Ìkẹwàá: bàbá jọ̀wọ́ ṣí àwọn ilẹ̀kùn àṣeyọrí àti ilẹ̀kùn ìbùkún fún mi àti fún ìjọ Ọlọ́run lápapọ̀ ní ọdún 2024. Àdúrà ìkọkànlá: bàbá jọ̀wọ́ má ṣe jẹ́ kí èmi àti àwọn olólùfẹ́ mi ní ìpín nínú ibi kankan tó lè wà níwájú nínú ọdún 2024 ní orúkọ Jésù. Àdúrà ìkejìlá: àwọn ẹ̀bẹ̀ àdúrà tìrẹ fún ọdún tó ń bọ̀. Àwọn ẹ̀bẹ̀ àdúrà rẹ fún ọdún tó ń bọ̀. Olúwa yóò gbọ́ àdúrà wa. Yorùbá bọ̀ wọ́n ní pé òkùnkùn tí ò bá tojú ẹni sú, ìrìn alẹ́ ibẹ̀ á ṣòro rìn o. 2024 ọdún kan tí a kò tí ì rírí ni, a kò tí ì là kọjá rí, ṣùgbọ́n a ní Ọlọ́run kan, òun ni ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ó sì mọ ìbẹ̀rẹ̀ láti òpin. Ẹ jẹ́ ká fi ọdún 2024 lé lọ́wọ́, yóò síwájú wa gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé ẹsẹ̀ bíbélì tí a kà lénìí tó sọ pé báyìí ni Olúwa wí fún ẹni àmì òróró rẹ̀, ẹni tí ó lóun yóò di ọwọ́, ó lóun
yóò di ọwọ́ ọ̀tún wa mú. Ó sọ pé Kísírù, ibi tí Kísírù wà yẹn, ẹ jẹ́ ká máa fi orúkọ wa sí. Ká ní báyìí ni Olúwa wí fún ẹni àmì òróró rẹ̀, fún Olúwabùkọ́lá aya Àkó, ìyá ènìyàn rere, ẹni tí Ọlọ́run yóò di ọwọ́ ọ̀tún rẹ̀ mú títí la ọdún 2024 kọjá. Kí dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Láìpẹ́ a ó máa kí ara wa pé a kú ọdún tuntun. Màá rí yín, ẹ̀yin náà rí mi ní orúkọ Jésù. Ó dàbọ̀.